ọba Abdulrasheed Olúwo èmi tí mo fi jọba ní Al-Qur'ani ní tí mo bá parọ́ mọ́ ó kù mí ó kù Ọlọ́run. Tó bá wá jẹ́ pé ó jẹ́ òdodo ni tó bá ní ó rí bẹ́ẹ̀ adé orí rẹ̀ Ọlọ́run ó sì. Wàsíù Àyìndé tí ń kọrin 2001 èmi ni mo ṣe birthday fún ní Mẹ́kà. Ọba Igbó ńlá Ọlọ́run kó forí jìn Dr. Abdulfatai lọ tí ń wá ipò ọba nílùú wọn ọ̀dọ̀ mi náà lọ wá. Abdulgani ọba ewu ẹlẹ́pẹ̀ ní Kòròdú ṣàṣà tí máa sùnù ní ó kọ ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. ṣéèrù wallahu yasimuka minan nas tí wọ́n wá tún jẹ́ bàbá gbogbo wa. Lèmi fi ń pera mi pé èmi gẹ́gẹ́ bí olórí ìlú Kudu yìí the Royal Magaji of Òkè Kudu òun ló wà ní ìjókòó. Gẹ́gẹ́ bí àṣà wa nílùú Ìlọrin Akéwúsọlá ni wá. Akéwúsọlá. A fi wàhálà gbọ́rẹ̀. Gbogbo ilé tẹ́ bá dé tẹ́ bá Al-Qur'an níbẹ̀ kìí ṣe dáhírì ọmọ Ìlọrin. Kìí ṣe dáhírì ọmọ Ìlọrin. Lójúlówó ọmọ Ìlọrin ẹ bá Al-Qur'an níbẹ̀. Ẹni náà yóò sì sáókè ẹ̀ yóò máa kà yóò máa ké yóò yè ṣákáṣáká torí pé àṣà wa nípìnlẹ̀ wa ilé kéwú torí ọ̀sẹ̀ àfáà Ṣọlá ni wá nílọrin. Fúdìí eléyìí ẹ wá bá ilé tẹ́ bá dé tẹ́ bá wàhálà ni wàhálà ni. Àti wọ ara àwọn àṣà ni wàhálà ni. Ilé tẹ́ bá dé tẹ́ bá kálámù kìí sọmọ Ìlọrin. Kìí sọmọ Ìlọrin. Ilé tẹ́ ẹ̀fọ́ kan wàhálà ni. Tí à ń han kéwú sí. Tí a máa ń fomi fọ̀ fún bùkátà anybody. Tí bùkátà dẹ̀ yóò sì yíya. Tí gbogbo ayé ń wọ̀lú Ìlọrin sí ni. Kìíní bí ó ṣe wà ní life ní ààyè tàdáwà ní. Bọ́ bá lo 100 years bó ṣe máa wà ní. Tí ò ní kú kò ní dì kò ní ṣèkan. Gbàgbé lọ Amẹ́ríkà gbólógún ọdún bẹ́ẹ̀ bí ó ṣe wà ní àwa la ní nílọrin. Ìlọrin gèrè alímì ọmọ Akéwúsọlá ọmọ Fàdúà Gbọrẹ ṣe pé ọ̀rọ̀ ńlá nù. Ìlú tó tóbi tó yìí ẹ lè rìn lọrin jàǹdà ká lè yọ fẹsẹ̀ rìn àìmọye ìlú ẹsẹ̀ lásán báyìí ẹ fi rìn kọjá. Ìlú wa tóbi tó yìí kò ségun bẹ kò sí orò kan bẹ. Ọba Abdulrasheed Olúwo èmi tí mo fi jọba ní ọba Abdulrasheed ṣé ẹ mọ̀ pé ó gbé Islam nísìn kankankan ni Al-Qur'ani lèmi wá mú lọ́wọ́ yìí. Ọlọ́run ní fìyàn jọba àmẹ́mi tọ́rán kí n fi jọba ní. Tí ìbá jẹ́sẹ̀ yẹn kò lè dérí àyè yẹn láéláé. Bàbá púpọ̀ ọ̀rẹ́ tí sọ látàárọ̀ èmi ò gbélé gbọ́ gbogbo ọmọ Nàìjíríà tó ń wò mí gan wọn ò gbà gbọ́. Olúwo kábíyèsí o ẹni pé kì í ṣe pé mo mọ Olúwo rí o ṣùgbọ́n mo máa gbọ́ ọ̀rọ̀ wọn. Wọ́n ní kò sí ẹni tó fà wọn jọba wípé kò sí ọba kankan tó ju àwọn lọ. Ẹ̀yin wá lẹ́yìn lẹ fi Olúwo jọba. Bàbá èmi ò gbà yẹn gbọ́. Al-Qur'ani ní tí mo bá parọ́ mọ́ ó kù mí ó kù Ọlọ́run. Tó bá wá jẹ́ pé ó jẹ́ òdodo ni tó bá ní ó rí bẹ́ẹ̀ adé orí rẹ̀ Ọlọ́run ó sì. Èmi mo sọ bẹ́ẹ̀. Tó bá ní kò ní gbóṣù kan bẹ́ẹ̀ ni. Bàbá. Ṣé bẹ́ẹ̀ mi náà mọ bẹ́ẹ̀ náà fún tó fi dọ́ba. Tó bá ní tí ń wí tó bá takò kankan pé rọ́ ní bẹ́ẹ̀. Gbogbo bí ọlọ́run àkóhùn náà wá mú Al-Qur'ani pé irọ́ ni. Adé tí ń bẹ lórí Ọlọ́run ó sì. Bàbá èmi mo sọ bẹ́ẹ̀ tí mo gbá Al-Qur'ani mú
kí mo fẹ́ parọ́ mọ́ sí. ẹ ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ ń dárúkọ tẹ́ ń sọ wípé ọba Ẹ̀gbá ọba àwọn ọba sọ múra sí ọba Olúwo yìí múra sáwọn tó kù tolúwo yìí ń lẹ múra sí kí ni Olúwo ṣe fún yín. ní ìmọ̀ gba sísì lọ́wọ́ ẹ tèmi náà tún sáré jàgàjàgàjàgà lòru ló pè mí mo wá sáré pé ẹnjìníà tọ̀hún wá pàdé mi ká pàdé ní junction níwò gbogbo wàhálà wa Ọlọ́run ti ṣe. níbẹ̀ mo rí báyìí nígbà tá a dúró nígbà tí ń bọ̀ ọ wá dúró níbi mọ́tò jíìpù black báyìí ó dúró nú ẹ̀ mọ́tò òun lèmi kọ́kọ́ ń wò pé níbo la ti rí bẹ́ẹ̀ wọ́n ti ra mọ́tò míì. mọ́tò yìí níbo la ti rí mọ́tò yìí kílọ̀ọ̀sì funfun ọ̀ṣáájú tiẹ̀ tẹ̀lé àwọn ọlọ́pàá ń tún bẹ̀. àwọn aṣáàdúró lẹ́sẹ̀ títì ń juwọ́ sí gbogbo èèyàn ó débi tá a wà ó rí mi báyìí ó wá ké ó bá wá nàgà bí kinní ṣé wẹ̀sì ní ìjọba ẹlẹ́rìí wà lẹ́gbẹ̀ẹ́ mi o tó tuntun repeat gbogbo wa náà ń dùnnú inú wa ń dùn náà ni lásìkò kí wọ́n sì tó máa jọba kẹ̀kẹ́ wọ́n sọ pé wọ́n ó dífá wọn ò dífá ìwọ́n sọ fún mi pé wọ́n ní wọ́n ó dífá jẹ́ wọ́n ó dífá náà. ṣé wọ́n pé wọ́n ó dífá. ó láwọn mú àwọn lọ́bì kan wọ́n láwọn kan wọ́n lọ dífá òun náà fún ẹ̀ ní sọ fún mi ó ní wọ́n á dífá yẹn wọ́n ní òun ní ifá mú mo ní yóò dáa fún ifá yìí Ọlọ́run ó jẹ́ ó dáa fún ifá tí wọ́n dá yìí tọ́wá ntẹ̀mí fẹ́ tọ́lọ́run fẹ́ tí fara ṣe tọ́lọ́run yọ̀dà fúnfà yìí o ṣe mọ̀ pé ó ti joyè ó ti jọba wọn á ṣe ń lọ wọ̀ pẹ̀bí mọ́tọ́ bẹ́ẹ̀ ni Olúwo wọ̀ pẹ̀bí ọwọ́ pẹ̀bí o ọ̀dà kágé pépèpé ẹni agba mọ́tò èèyàn fún tọ́lọ́ wa mọ́tò tó lásìdẹ̀ntì sí ẹ̀ tó fi lásìdẹ̀ntì. wọ́n ti rà mí fẹ́ nìyẹn. kọ̀ọ̀rà kankan ó lọ wọ sọ́dọ̀ mẹkáníìkì ní ẹnikẹ́ni tó ní mọ́tò wa gbé nǹkan rẹ̀. Kábíyèsí. bẹ́ẹ̀ ni. kí wàá lẹ́nu ìyẹn ṣe. ṣé ni ń máa rí ni èmi ló fi tánìṣì méjì mi lọ́dọ̀ tiẹ̀ náà ọ̀rọ̀ yìí àwọn àgbà àjòyè ní Ìwó wọ́n mọ̀ mí bí àmọ́wó. ní Ìwó olódò ọba yìí náà. wọ́n mọ̀ mí bí àmọ́ pé àwọn ọ̀rẹ́ èèyàn pẹ̀lú ẹ̀ bàbá tá a rí pẹ̀lú ẹ̀ nì òun ló tẹ̀lé ìwọ̀lú wa gbogbo aráàlú sì mọ̀ pé Camry mọ́zù red colour lógún wọ̀lú òun kò ní o mo ṣáàṣì wà ń bẹ̀ àṣé wọn èsè nǹkan kan fún mi. wọn ò tí ì ṣe nǹkan kan. yéè ìgbà tó yá tó di nǹkan bí aago 12 ni ẹnìkan wá bá mi ẹ dákun àgbàlejò ń bí ẹ wá bọ́ síta o. mo ní láàfin kábíyèsí pé wá bọ́ síta àbórí ẹnìyẹn dàrú ni. mo ní lórí atẹ́gùn làwọn inú bí mi ọmọ Nàìjíríà. mo ní kí n bọ́ síta mo ní àlejò Olúwo ni mí náà ẹ dákun ẹ wá bọ́ ẹ tẹ ẹ wá jáde síta náà mo dẹ̀ dìde ńlẹ̀ mo wo aago 12 láti lù náà mo bá bọ́ sí outside gate bẹ́ǹchì kékeré kan bẹ́ẹ̀ mo bá lọ jòkó mo fọ́ lẹ́rán pẹ́tọ̀ mo bá sáwà ń bì ilẹ̀ ọ̀sàmọ̀ má sàmọ̀ ọlọ́pàá wọn ṣiṣẹ́ pálásì wọ́n bá dé kí ẹjọ́ sà lórí ọlọ́wà fẹ́ kẹ́nìkan kan dúró sí sọ̀ráǹdì yìí. ó ti lọ́wọ́ kan kéde kan. ó tún yá làwọn kan bá tún ní àwọn fìjìláńtì pálásì náà bá dé ẹ lè dúró sí bíbá yìí o ẹ dákun àti ẹ fẹ́ kíní ní àrègbèrègbè mo ní èmi ni Abdulrasheed ń pé kíní oore ni mo já fún náà láti ìpìlẹ̀ ayé ẹ̀ débi tó dé yìí oore lọ́lọ́run fi mí ṣe fún èmi mo wo sánmà ilẹ̀ ṣù mo wo sánmà Ọlọ́run èmi nípa lélẹ́yìí mo ṣe kó mẹ́rin 12:30 to 1 mo bá ń rìn lọ ló wá tajú kan rí mi ẹ pẹ̀lẹ́ bàbá o wọ́n ń bi mọ́là sí òsí ìyẹn wá ní béèrè lọ́wọ́ wọn bàbá sí òsí mo ní àlejò kábíyèsí ni mí o ṣùgbọ́n bọ́rọ̀ ti wá rí tí ò fi fẹ́ gbà mí lálejò látàárọ̀ mo ti dé o èmi sì ni máa wá lọ lásìkò ní ẹ lè rọ́kọ̀ kankan bí òjò lú mi o ẹ lè rí nǹkan kan mọ́
ẹ̀ sì mọ̀yàn míì nílùú yìí. Ẹnìyàn wá sọ fún mi pé kábíyèsí lẹ wá náà wá lé yín jáde báyìí. Bàbá òun ò gbàgbọ́. Ọkùnrin yẹn bí Umaru ló kọ rẹ̀ níbi Jímọ̀ ni ní ṣọ́ọ̀bì tí wọ́n ti ń tẹran níwò ẹran ní ń ta ẹran àso ní ọkùnrin yẹn ń tà. Òun ló wá ní bàbá ṣe ní bínú ṣe lè sun mọ́ṣáláṣí. Mo ní bẹ́ẹ̀ ni. Ọ̀kadà tó wá gbé òun àwa pọ̀ mọ́ra wa àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmi onílé ọlọ́nà àwa fún mọ́ra wa àwa tún gba ọ̀nà pálásì rẹ̀ kọjá again títì kan wá lọ́nà ṣàlẹ̀ láwa tọ̀ lọ ṣàlẹ̀ tọ́nì kínní tọ́nì kejì tọ́nì bàìdílẹ̀ nígbà the last one yẹn àyàwọ̀ ọ̀nà ẹ̀ báyìí mọ́ṣáláṣí tá a wọ̀ yẹn àwọn ọmọ òwò ti mọ̀ àárẹ̀ nínú wọn ṣe sí ẹnu ọ̀nà mọ́ṣáláṣí yẹn. níta mú wá sójú mọ́ máa wọ́n ra yìí kékeré ni o ọ̀rọ̀ ti wà ńlẹ̀ o ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ bèèrè lọ́wọ́ bá ní pé bàbá kí lẹ fẹ́ kí kábíyèsí olúwo kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín. Nǹkan méjì náà mo fẹ́ kó ṣe. Àkọ́kọ́. Torí pé ìgbéra rẹ̀ sí tó ń gbéra rẹ̀ ń sìn ń gbéra rẹ̀ pé ẹlẹ́sìn Ọlọ́run lòun pé ẹlẹ́sìn ń sì ń polongo ẹ̀sìn Islam. Àwọn nǹkan tí ó wàá kóbá níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama mo fẹ́ yọ ọ́ lóko rẹ̀ kúrò lọ́rùn ẹ̀. Kúrò lọ́rùn rẹ̀. Fún rẹ̀ ní pòun ti lówó òun nọ́lá òun ní gbogbo nǹkan kò sí nǹkan tóun ò ní. Mọ́tò Camry Mazda tó oògùn wọ̀lú tí mo yá tí mo gbé fún ọ̀tọ̀ lálàsí ẹ̀ o ti lówó o sì ní gbogbo lọ́balọ́ba ìṣẹ́gbẹ́ gbogbo wọn ó dùn mọ́ mi. Mọ́tò yẹn mo fẹ́ gba mọ́tò tuntun mi kó bá mú kí n dá padà fún ẹni tó ní. Ẹni súnmọ́ mi di alẹ́ dojúmọ́ látijọ́ ẹ̀ ṣùgbọ́n kínní yìí ń dùn mí pé èmi ni mo wá gba mọ́tò ń di èèyàn tó wá di mọ́tò tó wá lọ tà ní Alágolo. Tí kábíyèsí náà bá wá ní pé kò rí bẹ́ẹ̀ o pé ọmọ kan tẹ́ ń sọ irọ́ ni kíní kan kíní bá èyí náà lè jáde o ẹ lè jáde tán o ṣùgbọ́n àwa náà ní lọ́wọ́ o ẹ lè jáde tán. Ẹ wo kò ní jù báyìí lọ lórí ètò lọ́jọ́ ti tòní bàbá téèyàn bá wá ní ṣòro bóyá wà nínú ṣòro wà nínú wàhálà ṣé ẹ lè dá ẹnìyẹn papọ̀ mọ́mọ́tọ́. Lágbára Ọlọ́run ní tí wọ́n gbé wa kalẹ̀ fún tìlú Ìlọrin wà gangan fún yẹn náà mo fi ní ọ̀sẹ̀ àfà ṣe ọba làwa. Gbogbo tí èèyàn bá lóun fẹ́ àjọ gbà á gbọ́mọ tọ́ ni tó ní ó sì rí i pé òun náà rí aláfẹ̀yìntì. Fóònù nọ́mbà mi 080 33 59 21 81 080 33 59 21 81.